ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ cha bàbá Tinubu ti fi nǹkan tó ń pè ní Yorùbá wọ́n ti fi hàn àwọn Fúlàní. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn àgbààgbà Fúlàní kódà máa fi evidence hàn yín wọ́n ti sá lọ sí Morocco. Information tó ń tẹ̀ mí lọ́wọ́ báyìí wọ́n ti sá lọ sí Morocco, wọ́n ti lọ ṣe ìpàdé. Kí ni ìpàdé ìdálé lórí? Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Nǹkan mẹ́ta ni mo gbé wá fún yín. Ọmọ Yorùbá ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà. Ṣé rí pé Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní jà fún wa báyìí nítorí pé wọ́n ti ṣiṣẹ́. Kò sí nǹkan tí wọ́n ń pera wọn, kò sí bí wọ́n ṣe kí sọ pé àwọn tó ìyàwó lórí burúkú Fúlàní. Wọ́n ti lọ ṣe ìpàdé kí ló fẹ́ ṣe? Ìpàdé bó ṣe fẹ́ invade ilẹ̀ Yorùbá. Ìyẹn ni formation tá gbọ́. Bàbá Tinubu mò ń kìlọ̀ fún yín láti bí a week ago. Ẹ má hand over fún Shettima. Anywhere tẹ́ bá ń lọ ẹ má dánwò torí pé ó léwu lásìkò tá wà yìí. Ọmọ Yorùbá mẹ́wàá ti ṣẹlẹ̀. Ǹjẹ́ mọ àwọn nǹkan tó ń bí àwọn Fúlàní nínú báyìí? Nǹkan bí mẹ́ta ló ń bí wọn nínú. Alákọ̀ọ́kọ́ tí ẹ bá gbàgbé mo ní àwọn Fúlàní yìí gbogbo bí wọ́n ṣe fẹ́ mú Chief Sunday Igboho wọ́n ń gan káàkiri, ṣùgbọ́n gbogbo bí tó ń lọ Ọlọ́run jù wọ́n lọ. Kábíyèsí Elédùmarè, Ọlọ́run jù wọ́n lọ, Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀. Wọ́n ṣe débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pààrà ọ̀dọ̀ bàbá Tinubu pé Tinubu ohun tó bá wa sọ kọ́ leléyìí, ohun tájọ́ sọ ní wípé ohun tí a bá fẹ́ ló máa ṣe. Mo máa sọ kankan, mo ní lóòótọ́ bàbá Tinubu lọ́pọlọ, wọ́n ní làákàyè, ṣùgbọ́n gbogbo ọpọlọ tí wọ́n níyẹn kò lè wúlò torí pé abẹ́ Nàìjíríà la wà, abẹ́ àwọn Fúlàní táwọn Western world sá sí lábẹ́. Ọmọ Yorùbá kó tó di pé mo tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀, kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní fi àwọn fídíò evidence wọ̀nyí, mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi gbé ìrìn àjò. Ọmọ Yorùbá mo lè sọ pé a kú oríire nítorí wípé ohun táwa fẹ́ ó ti ń ṣẹlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wa lọ́rọ̀ sọ nítorí wípé a ti ṣàlọ̀ síwájú ìjà. Ẹ tí gbọ́ nǹkan kan ṣèbí tí bàbá Tinubu sì lẹ gbọ́ ẹ má wò wọ́n. Alákọ̀ọ́kọ́ bàbá Tinubu àwọn Fúlàní ń bá wọn fa wàhálà wípé Sunday Igboho gbọ́dọ̀ máa fò káàkiri báyìí, a ò ní gbà. O gbọ́dọ̀ mú, o gbọ́dọ̀ dè mọ́lẹ̀, o gbọ́dọ̀ fìyà jẹ ń ta fẹ́ nìyẹn. Ìyẹn ni first request táwọn Fúlàní kọ́kọ́ bá bàbá Tinubu sọ. Ṣùgbọ́n a gbọ́ pé nítorí pé bàbá Tinubu jẹ́ ọlọ́pọlọ èèyàn, wọ́n jẹ́ ni tí orí ẹ̀ ń jàbí kọ̀ǹpútà, wọ́n ní káwọn Fúlàní bọ́lẹ̀ lórí ẹ̀ pé kó sọ̀rọ̀ ńbẹ̀. Kí ló ṣe? Ó pariwo pé àwọn fẹ́ gba òbí kí náà àwọn àgbààgbà kọ̀ọ̀kan náà wọ́n ní bẹ́ẹ̀ ni. Ṣó kọjá ilẹ̀ Yorùbá ni? Ṣé wọ́n bá ilẹ̀ Haúsá ni? Oríṣiríṣi àwọn nǹkan ṣàlá gbọ́. Now bàbá Tinubu fún ara wọn wọ́n mọ̀ pé táwọn ará bíi tó bá go after Chief Sunday Igboho gbogbo ọmọ ìwé máa kẹ̀yìn sí wọn. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ó lè dogun, kò sí kan tí ó lè dì. Ó ti pẹ́ táwọn Fúlàní ti ń lérí ogun. Bàbá Tinubu fún ara wọn dẹ̀ mọ̀. Wọ́n mọ̀ pé olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì, wọ́n mọ̀ pé bàbá yìí wọ́n kúrò ní ẹni tó ń janu lásán. Kò gbọ́dọ̀ má fi ọgbẹ́nu sọ̀rọ̀ ní ìjà tá ń jà ìṣẹ́kò èèyàn mélòó ni ò fẹ́fọ̀ nínú àwọn tó wọ́n jẹ́ olóṣèlú. Ṣèbáwà ni wọ́n fi ń tírẹ̀tì wọn. Ìjọ́ kìíní àná là ń gbọ́tọ́ ní ẹpá ọmọ tú èèyàn mẹ́ta sílẹ̀ kìíní kan. Àwọn Fúlàní wọ́n bẹ̀rù olóyè Sunday Igboho.
wọ́n mọ̀ pé tí Chief Sunday Igboho bá wà ní freedom world gbogbo nǹkan táwọn plan ọlọ́run dẹ̀ ló yọ bàbá Tinubu gan torí pé tó bẹ́ẹ̀ bàbá Tinubu go after Chief Sunday Igboho ni wàhálà táwọn Fúlàní fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n á kàn capture everybody bí edé bí ìgbà tó bá mú abọ́ tó bá fi dé edé ṣe mọ̀ pé dé ò lè sáré kò lè ṣe kankan wọ́n á kàn gbèrú bàbá Tinubu látẹ̀yìn ní gbàjà òun lẹ́sẹ̀ rí tí àwọn northerners tí wọ́n ṣe ń pariwo wípé bàbá Tinubu gbọ́dọ̀ hand over so that wọ́n á lè lo agbára yẹn officially wọ́n mọ̀ pé táwọn bá dán wèrè wò wèrè á ṣe àwọn wọ́n mọ̀ wọ́n ti sá lọ sí Morocco nísìn wọ́n ti lọ ṣe meeting lórí bó ṣe fẹ́ invade ilẹ̀ Yorùbá allegedly èmi dẹ̀ ń fàsìkò yìí sọ fún àwọn Fúlàní àtàwọn àgbààgbà wọn wípé lákọ bí ìbọn ló máa bá wa lákọ láwà ìyí tí wọ́n ṣe níjọ́ kìíní àná tí wọ́n lọ invade Ìgàngán ẹ̀ mọ̀ pẹ̀yọ kan làwọn ọmọ Yorùbá ẹnu àwọn ọmọ Yorùbá kò ẹnu wa kò ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo sí comment section wípé Chief Sunday Igboho is our representative. Chief Sunday Igboho is not a criminal. Chief Sunday Igboho is not adalu. Chief Sunday Igboho kò ń ṣe afipábánilò. Olóyè Sunday Igboho kò kì í ṣe afipágba ẹ̀tọ́ ẹni. Ajìjàngbara aṣojú wa ni olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akintoye. Ṣèbáyé pé wọ́n sọ pé bàbá wa Professor Banji Akintoye Chief Sunday Igboho nìkan ló target torí ó mọ̀ pé Chief Sunday Igboho nìkan ló tó láti kojú àwọn wọ́n ti gbé everybody wò náà ṣèbí wọ́n bá làwọn tí wọ́n gbowó lára àwọn tí wọ́n gbowó ni olóyè Sunday Igboho wà lèmi wà ní bàbá wa Professor Banji Akintoye wà ó mọ̀ pé tó bá fẹ́ déṣù nílẹ̀ Yorùbá tó lè Igboho bá pàṣẹ ohun tá à ń wí ìkọlà máa wí ohun tá à ń fọ́ ìkọlà máa fọ́ èmi dẹ̀ máa ń sọ kò ń ṣe ẹ̀rù ogun ló ń bà wá nílẹ̀ Yorùbá bí kò ṣe pé àwa ìran Yorùbá ọmọlúàbí ni wá a máa ń tẹ́tí sáwọn àgbààgbà wa be an elder be a ruler be it a politician be it whatsoever tábà tí pẹ́ ní ó jù wá lọ pẹ̀lú nǹkan kan a máa bọ̀wọ̀ fún ni kò dẹ̀ mí pa stupid tí ẹ̀yin Fúlàní tí ẹ bá ṣe bí olórí burúkú wèrè á ṣe yín ilẹ̀ Yorùbá a máa jẹ́ kẹ́ nǹkan tí ẹ ò rí a máa fi wọ̀nyí ilẹ̀ Yorùbá ẹ lọ so ewé agbẹ́jẹ́mọ́wọ́ ẹ lọ so ewé agbẹ́jẹ́mọ́wọ́ àbẹ́ fẹ́ ṣòfò wọ́n rí pé bàbá Tinubu ò ṣe control wọn ò ṣe remote bí gbogbo àwọn tí wọ́n ti ń wá tẹ́yìn àti Tinubu bá tẹ́bájọ ní issue tẹ́ẹ̀dẹ̀jọ́ yanjú ẹ̀ kí ló kan lẹ̀ Yorùbá kí ló kan lẹ̀ Yorùbá látìgbà tí bàbá Tinubu ti jẹ president àǹfààní wo ni àwa ní ilẹ̀ Yorùbá rí kò sáǹfààní kankan ṣèbọ́dọ̀ yín lọ́run gbogbo ẹ̀ wá then kí ló kà wá àwa tó yẹ pé a sì ń wá bá ti fẹ́ bọ́ lábẹ́ Nàìjíríà ẹ̀yìn kan tí wọ́n fẹ́ máa gbé wèrè wá bá wa tẹ́ bá ṣe bí olórí burúkú táwọn bàbá wa bá pàṣẹ nǹkan tẹ́ rí ẹ máa rí ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ti ẹ mọ̀ páàkì ṣeré ilẹ̀ Yorùbá a lè máa wò báyìí but tí a bá ti píkì lẹ́ẹ̀kan ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ abẹ́ ti gbàgbé Ìgbò tí ó lágbára tó wa nígbà tí Ìgbò ń jà Biafra wọ̀ tí wọ́n fojú ẹ̀yìn lórí burúkú Fúlàní rí ṣégè ṣèbígbà tí yóò bá dá sí nínú ogbó ẹ̀kú bẹ́ẹ̀ ni ohun tó dẹ̀ fà táwọn Biafra tí wọ́n fi lose ogun tí wọ́n jà nígbà yẹn is lack of information and connection yes ẹ jẹ́ sáré yà síbẹ̀ yẹn lack of information and connection ló jẹ́ kí àwọn Biafra lose ogun tí wọ́n jà bẹ́ẹ̀ ni nígbà yẹn wọn ní connection wọn ní information as a matter of fact Chris Okoko gan sọ níbi àbíjẹta náà wọ́n lose Biafra war nítorí wípé wọn ní information wọn dẹ̀ ní connection ṣèbí wọ́n ti ń gbalẹ̀ lọ wọ́n ti fẹ́ gbalẹ̀ dé ọwọ́ Fúlàní lẹ́ ń bájà
ẹni ẹ fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà ni ẹ tí wàá fẹ́ gba ọ̀wọ̀ no Yorùbá yarí. Apart from that àwọn a gbọ́ pé àwọn British fún ara wọn wọ́n ti sọ fún àwọn Fúlàní pé ẹ wá ilẹ̀ Ìgbò ni resources wà àti ilẹ̀ Yorùbá o kò sí resources kankan lẹ̀ Haúsá o tẹ bá bẹ̀rẹ̀ sí ní jà tó bá di wàhálà tán Ìgbò làwọn máa gbèjà o. Àwọn a gbọ́ pé ohun tí British sọ ń gbà yẹn nìyẹn pé ẹni tó bá ti ní resources òun làwọn máa gbèjà so it's better kẹ́ ṣe gbogbo nǹkan tí ò ní jẹ́ kó kúrò lábẹ́ Nàìjíríà and that is exactly what is happening now. Táwọn ọmọ Yorùbá tá bá decide pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ní defend ra wa Fúlàní kankan ò ní wá sílẹ̀ Yorùbá mọ́ mo fi Ọlọ́run búra fún yín but àwa ò kì í ṣe ìran oníjàgídíjàgan. We respect people's life. We respect people's life. We respect people's rights. We don't violate human rights. No. We are humanitarian. We are respected people. We are people of good legacy. Àwọn Fúlàní wọ́n ń ṣèpàdé nísìn wọ́n ti rí pé gbogbo nǹkan táwọn ní kí Tinubu ṣe kò ṣe the next one fẹ́ ṣe nísìnyí ni pé kó lo gbogbo ọ̀nà kó kójó wọlé sílẹ̀ Yorùbá. Mo ti sọ fáwọn ọmọ Yorùbá ẹni ẹ jẹ́ ká lọ dira ẹ jẹ́ a lọ dira dídira nìkan ló lè kó wa yọ́nù kan tá wà yìí tá bá dira dáadáa tá dúró tán kò ní dá fún Fúlàní ilẹ̀ Yorùbá kò sí nǹkan tí ò sí ilẹ̀ Yorùbá kò sí nǹkan tí ó sì nílẹ̀ Yorùbá kódà ká má fẹ́ bá wọn jà. Àwọn bàbá wa ní kọ̀kọ́ tó ń pè ní mọ́dẹ ṣìnà mọ́tà ṣìnà náà wà tó jẹ́ wípé wọ́n á kọ̀ máa pòyì wọ́n á máa pòyì. Nǹkan tó wà nílẹ̀ Yorùbá pọ̀ ohun tó wà nílẹ̀ Yorùbá ó pọ̀ ju ká sọ pé a fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà lọ. We have all what it takes to stand as a nation. Not just a country. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa o. Bàbá Tinubu ẹ tètè pín gààrí kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Ẹ tètè pín gààrí kó ní kálukú máa bá tiẹ̀ lọ o. Wọ́n ṣebí wọ́n sọ pé Nigeria is one. Ẹ wo tax reform tí bàbá Tinubu fẹ́ gbé jáde nísìn. Ẹ wo táwọn Fúlàní yẹn ṣe torí kò ní favour wọn. Gbogbo wọn dẹ̀ cooperate wọ́n dẹ̀ turn ẹ̀ down. Nísìnyí báyìí à ń gbọ́ formation mi ìmọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀. Wọ́n náà àwọn Fúlàní wọ́n ti ń train àwọn ọmọ kan ní Morocco. Wọ́n ní wọ́n ti ń train àwọn ajagunta tó fẹ́ kó wọlé láti wá destabilize peace ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dira ẹ jẹ́ àmúra ẹ̀yin bàbá wa ní ilẹ̀ Yorùbá. Kínú mi dùn pé ojú gbogbo yín náà ti là nísìn. Táwọn wèrè yìí bá dé wọn ò dá olóyè mọ́ o wọn ò dọ́ba mọ́ o wọn ò dá táníkà mọ́ o wọn ò dá olòṣì mọ́ o wọn ò dá ẹni tó ń support Yorùbá nation mọ́ o wọn ò dá ẹni tó ń support ẹ̀ mọ́ o anybody ló máa kójó wọlé fún ọ máa kójó wọlé fún anybody. Ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ cooperate kí gbogbo àwa ọmọ Yorùbá ká wà lóṣùwọ̀n kan ká dẹ̀ pariwo ká béèrè fómìnira. Ó possible dáadáa ẹ gbàgbé pé bí àwọn western world àwa support ni rárá ẹni tó bá ní resources ni western world máa ń tẹ̀lé ẹni tí ó bá ní nǹkan kan wọn ò ní tẹ̀lé kí lẹ fi ń ṣeré. Táwa bá decide pé bí àwọn Fúlàní ṣe ń ṣe bí Sátánì táwa náà bá fẹ́ hùwà Sátánì ṣé Fúlàní lè mú wa ni wọn ò lè mú wa. Mo fi Ọlọ́run búra fún yín Fúlàní ò lè mú wa lẹ̀ Yorùbá ṣùgbọ́n tó ń pajọ́ ọmọlúàbí àfẹ́ wàhálà àfẹ́ fẹ̀mí àwọn èèyàn ṣòfò àfẹ́ jà àfẹ́ ṣe kankan ẹ wá ń take wa for granted. Who does that? Níbo ló ti ṣe wú ẹ̀? Gbogbo nǹkan tó fi ń rọrùn the whole of Nigeria ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ni wọ́n ti ń generate ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n á wá generate gbogbo nǹkan yẹn tán wọ́n á fún àwọn tó ń pera wọn ní north wọ́n á gba bí i 70%.
wọ́n á fúnlẹ̀ Yorùbá ní bóyá bíi 13%. wọ́n á fáwọn Ìgbò ní bóyá bíi no wọ́n á fáwọn Yorùbá ní bóyá bíi 15 ní bóyá bíi 20%. wọ́n á fún Ìgbò ní 10%. ní ohun tó dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ wa ni wọ́n ti ń generate ẹ̀. For instance ẹ wò wọ́n ní kó má ta bíà ilẹ̀ Haúsá, kó má tọ́tí, kó má ta gbogbo ẹ̀. billions of money tá dẹ̀ make lórí bíà ní south west and east. àwọn Fúlàní ló ń gbà tó pọ̀ jù bẹ́ẹ̀, kẹwàá ní ká má lọ. wọ́n wó ṣùṣù gbogbo àwọn àgbẹ̀ wa, wọn ò jẹ́ kó lè dáko mọ́, wọn ò jẹ́ kó lè, wọ́n pa àwọn èèyàn pakúpa. ẹ wá ní adákẹ́ ká má sọ̀rọ̀. níbo ló ti ń ṣerú ẹ̀? kó má dàbí pé ẹnu Masbi ti dojú. ẹ jẹ́ kọ́kọ́ pìlẹ̀ lè fún yín kí tó wá bọ́ sí eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀. ìgbìmọ̀ àti ìpàdé ọ̀tẹ̀ ó ti bẹ̀rẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà báyìí o láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìrìn òkú orílẹ̀-èdè yìí kúrò lórí àlééfà àti láti fi ẹlòmíì rọ́pò ẹ̀. ṣé mọ̀ pé tó bá jẹ́ kọ́kọ́ fẹ́ yọ Tinubu ni a lè má sọ kankan, but nísìnyí báyìí àwọn iléeṣẹ́ ìròyìn yìí wọ́n lè má fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ kó má bàa gba láísẹ̀nsì wọn. àwa làwa lè lanu ká sọ nǹkan tó bá ń wà tí ó dẹ̀ sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. nǹkan gidi ló máa tú tẹ̀yìn ẹ̀ yọ. torí a kì í lọ́ba ká lójú. mi ì lè wá kú kò lè jogún lé bàbá ẹ̀. òun la ṣe ń sọ fẹ́yìn yan wa wípé ẹ support Masbi TV, ẹ support mi, ẹ support mi, ẹ support mi. gbogbo àwọn equipment tó kù ta fẹ́ rà ní studio, mo sọ fún pé ibi tí mo wà ti wà very dangerous. kókó ní kankan tó ṣẹlẹ̀ sí mi níjẹta mi gbọ́dọ̀ sọ síta níbi tí mo wà. ẹ support mi, kẹ bá wò mí níran, kẹ bá wo Masbi níran. àti rí bí 5 something báyìí tí a dẹ̀ ti sán sáwọn ibì kọ̀ọ̀kan tó yẹ ká sán sí fún àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tí yẹn ká. we still need more. kẹ má jẹ́ kí kinní ìdúró. tó bá tẹ̀ jẹ́ kí tẹ̀ ọkọ̀ move jáde níbi tí mo wà ẹ̀, then ká bá máa ṣe díẹ̀díẹ̀. kẹ má wò mí níran o. ó dà now tó bá jẹ́ pé wọ́n fẹ́ yọ bàbá Tinubu lórí oyè nìkan ni a lè má sọ̀rọ̀. nígbà tẹ́ ti rí pé bàbá yẹn ò ṣe nǹkan tẹ́ fẹ́, wọ́n ti já ráǹkì gbogbo ẹ̀yin tí ẹ fún wọn ní support. kẹ wá fẹ́ fi ṣe kàkà kíkú má jẹ́ sìsì, wọ́n á fi ṣàwádànù. láyé kò jọ. tẹ́ bá fẹ́ fi ṣàwádànù, ilẹ̀ Haúsá lè máa lọ fi ṣe battlefield, kò ń ṣe ilẹ̀ Yorùbá. ẹ lọ fi iná ti ṣe battlefield kan wá. àti láti fi ẹlòmíì rọ́pò ẹ̀ tó sì jẹ́ pé gbajúgbajà olóṣèlú rẹ̀ tó jẹ́ alágbára ilẹ̀ Haúsá tó tún ti fi ìgbà kan jẹ́ igbákejì ẹgbẹ́ alága àgbà ẹgbẹ́ òṣèlú APC ìyẹn national vice chairman ti ilẹ̀ Haúsá fún APC ìyẹn Alhaji Saliu Lukman ló sọ nípa ọ̀tọ́kùnrin náà tó sì ti jẹ́rìí sí wípé ìgbìmọ̀ ń lọ lábẹ́lẹ̀ gidigidi káàkiri Nàìjíríà láti má ṣe jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu ó ṣe sáà ọdún mẹ́rin kejì lọ́dún 2027 táwọn yìí sì ti ń wọ ẹ̀rọ ní. ẹ wo bí báyìí, ẹ jẹ́ kí n sọ fún yín níbi tá a bá dé yìí, ẹ jẹ́ ká bára wa sọ tó jò tọrọ. ẹ̀yin ọmọ Yorùbá a máa ń tètè gbàgbé nǹkan káwa ọmọ Yorùbá. ẹ wá dúró ariwo tí bàbá Banji Akíntóyè pa, ẹ wá dúró ariwo tí Chief Sunday Igboho pa, ẹ wá dúró ariwo tí bàbá mi dáadáa Ọláyọmí Kóìkì tí wọ́n ń pa láàárọ̀ lọ́sàn-án lálẹ́. ẹ wá ariwo tí wọ́n ń pa. ṣé Masbi ò pariwo? ṣé mi pariwo? tá à ń sọ fún yín wípé kò kì í ṣe president ní problem Nàìjíríà. lóòótọ́ la mọ̀ pé I lack good leadership, but ó ti late báyìí. ó ti late. ó ti late. a máa fi ọdún yin ọdún ni. nígbà tí Buhari wà ń bẹ̀, à ń pariwo Tinubu tún débẹ̀ sí, ariwo yẹn tún wá pọ̀ sí.
ìyẹn lẹ fi máa mọ̀ wípé pírẹsidẹ́ǹtì ò lè ṣe kankan. Kò kí ṣe pé bóyá ohun bàbá Tinubu pé kó máa pa àwọn èèyàn báyìí, ṣùgbọ́n àwọn nǹkan kan wà, àwọn èèyàn kan wà níbì kan tó jẹ́ wípé ohun tó bá fẹ́ ló máa ṣẹlẹ̀. Òun láyé sọ fún yín pé let us pull out of Nigeria. Káwa ọmọ Yorùbá ká wá ṣèjọba ara wa. Ẹ má jẹ́ ká tanra wa. Tí àbá tí gbalẹ̀ Yorùbá tí ẹ wá yọ Tinubu kúrò, tẹ lọ gbé Muhammed wá, kò lè ṣe nǹkan kan. Kẹ lọ gbé Jésù wá, kò lè ṣe nǹkan kan. Kẹ lọ gbé Ọ̀rúnmìlà wá, kò lè ṣe nǹkan kan, torí nǹkan ti bàjẹ́ kọjá kó tún ṣe. Ó níbi tí nǹkan máa bàjẹ́ dé, tẹ máa ní kó palẹ̀ mọ́ ẹ̀kún wọn lọ dànù. Kò sátúnṣe fún mọ́. Kò ṣe pé wọ́n lè túnṣe, tó bá túnṣe kò ní wúlò. Kí ni solution? Tó bá jẹ́ lóòótọ́ ní ìyà ń jẹ àwa ọmọ Yorùbá, ohun tá máa ṣe ni wípé a máa sowọ́pọ̀ pẹ̀lú Chief Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye, gbogbo wa jọ máa gba òmìnira. Tá bá gbòmìnira tán, gbogbo nǹkan máa dìrọ̀rùn. Wọ́n ní tá bá pín ìyà máa jẹ Yorùbá, irọ́ ni, bàbá ńlá irọ́ ni. Àwọn tó ń sọ bẹ́ẹ̀ fún yín, àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira ni. Àwọn tó ń jẹ nínú ìbàjẹ́ Nàìjíríà, àwọn tí wọ́n ń gba Ghana must go, tó ń fowó kó Ghana must go fún, àwọn ni wọ́n ń sọ wípé ẹ má jẹ́ ká lọ. Ẹ sọ fún mi, láàrin èmi àti yín, àǹfààní wo lẹ lè sọ pé ẹ ń benefit pé torí pé jẹ́ ọmọ Nàìjíríà? Kò sáǹfààní kankan. Kàkàkà jàǹfààní, a tún pàdánù ní on a daily basis. Tí Tinubu bá tún lọ, kódà kó gbé Peter Obi síbẹ̀, kó gbé Atiku síbẹ̀, kí wọ́n kó gbogbo wọn papọ̀, kí wọ́n fi wọ́n sórí àga kan náà yẹn, wọn ò lè rí kankan ṣe torí pé ìpìlẹ̀ ti bàjẹ́. Torí pé Ọlọ́run ní ká jẹ́yọ kan. Àwọn Fúlàní resources tó wà nílẹ̀ Haúsá, wọ́n ń kó directly, wọ́n lọ ń tà, kí wọ́n Haúsá ló ń pín owó yẹn. Wọ́n wá náwọn population wo ni wọ́n ní? Wọ́n ní gbogbo ọtí ẹ̀rí táwọn Fúlàní ṣe scam ní gbogbo ẹ̀. Tọ́mọ náà wọ 100 million, irọ́ ni, wọ́n manipulate ẹ̀ ni. Báwo lèèyàn tó fẹ́ wà níbi tí ibi tó jẹ́ desert, tó yẹ pé ayé nira fáwọn èèyàn bẹ́ẹ̀, báwo làwọn èèyàn tó wà bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ ju àwọn èèyàn tó wà ní comfortable zone lọ? Ká gbé làákàyèsí, wọ́n manipulate everything. Jìbìtì táwọn British kọ́ wọn nìyẹn. Tó bá dásìkò òbò, ọmọ ọdún 5 máa dìbò. Ọmọ ọdún 5 lè dìbò more than 20 times. Gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ń ṣe nílẹ̀ Haúsá. Kẹ́ ká máa gbọ́ lọ. Kálá ọ̀kọ́ rèé, kẹ́ tí gbọ́ kankan. Kí ọ̀rọ̀ pẹ̀ tí ó gba agbára lọ́wọ́ ẹ̀, kì í ṣe ìròyìn wọ́n pé inú ọ̀pọ̀ àwọn alágbára orílẹ̀-èdè yìí káàkiri ilẹ̀ Nàìjíríà ní gúúsù ní àríwá ni inú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nítorí tí wọ́n ní ọ̀pọ̀ àwọn nǹkan tí ọkùnrin náà ṣe inú kan àwọn alágbára lára. Ọ̀pọ̀ bíi ti àwọn alágbára orílẹ̀-èdè yìí tí wọ́n ti ń rí mòlúmòlú jẹ, tí wọ́n ti ń jẹ gàba, ìnáni Tinubu ti ń gbà lọ́wọ́ wọn, tó ti ń jàgbà, tó sì ti ń gé ìdànù. Ilé ìgbìmọ̀ ni ó ń bí àwọn alágbára Nàìjíríà nínú, pàápàá àwọn alágbára òkè ọya ní ilẹ̀ Haúsá, tí wọ́n sì ti ní wọ́n lórí sí Tinubu wípé àwọn òyìnbó kò ṣe sáà kejì àti wọ́n bá yíwà padà. Ó yẹ inú ẹ̀ wò. Ó yẹ inú ẹ̀ wò. Àwọn alágbára kan, ohun tí Tinubu ń ṣe ò dùn mọ́ wọn nínú, kò ṣe kinní kan, ṣáwọn lọ ní Nàìjíríà ni. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé àwọn kan wà níbì kan tó jẹ́ pé àwọn ló ń darí ọkọ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, tó dẹ̀ yẹ pé president tí ó bá cooperate pẹ̀lú wọn, wọ́n lè padà nù. Torí ẹ̀, a sọ fún yín, ṣe rí Aso Rock tẹ́ ń wò yẹn, ó dàbí kó sọ pé secret court. Tó bá débẹ̀, ohun tó bá ti rí gbọ́dọ̀ panu mọ́ ni.
gbogbo wa la mọ̀ pé Tinubu lọ́pọlọ, wọ́n ní làákàyè, wọ́n ní gbogbo ẹ̀, ṣùgbọ́n ó ń dùn àwa ọmọ Yorùbá pé wọ́n ń lò síbi tí kò ti lè work. Yes, ọ̀rọ̀ Nàìjíríà dàbí script ni, wọ́n ti kọ gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, ìwọ president tó bá débẹ̀ nǹkan tó kọ síbẹ̀ ló máa tẹ̀lé, tí ò bá tẹ̀lé they will take you out of the road, wọ́n á lé ẹ dànù tàbí kó vote ẹ out. Nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí Ebele Jonathan tó lose his second term, nǹkan kan ṣẹlẹ̀, ó yí àwọn kọ̀ọ̀kan bọ̀ kò yí àwọn kọ̀ọ̀kan. Goodluck Jonathan tó pe Buhari tó congratulate ẹ̀, ṣe rò pé nǹkan tó wá látọkàn ẹ̀ ni? Kò wá látọkàn ẹ̀. Ẹni tó mọ̀ pé tó bá di normal tó bá dìbò pé òun máa wọlé. Bẹ́ẹ̀ ni even gbogbo àwọn òwú bèbè shoot aside nǹkan tí wọ́n jọmọ Niger Delta, gbogbo wọn ni wọ́n dìde ogun gbà yẹn. Kí ni Jonathan ṣe? Ó ní kó má wọ̀rí, ó lè à ń sọ tí ẹ yè bàbá nígbà tó mọ ohun tóun fẹ́ bá ń bẹ̀. Wọ́n wá sọ òṣèlú Nàìjíríà, wọ́n sọ di ẹgbẹ́ òkùnkùn débi pé wọ́n tó bá ti lè join wọn báyìí ó tó bẹ́ẹ̀, you are not yourself again. A kò gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Kò sí nǹkan tí a lè ṣe lẹ́yìn ká pín. Tá bá ti pín, àwọn tó ń kọ script wọ́n á máa kà wọ́n àtàwọn fámìlì wọn ní ilẹ̀ Haúsá, wọ́n á jọ máa ka script tí wọ́n kọ. Àwa máa lè open new blueprint. Rí ni nígbà tí bàbá Tinubu campaign, bàbá Tinubu sọ pé bàbá Tinubu fẹ́ ẹ̀nà bá wa sọ̀rọ̀ ní àwa ní òye. Ǹjẹ́ rí wọn kí wọ́n fi kọ́kọ́ campaign fún wa pé tí bá dé bẹ́ẹ̀ máa ṣe ná, pé wọ́n fi kọ́kọ́ campaign. Ohun tó kàn sọ ní pé èmi ló kàn ẹ má jẹ mí má yé. Ó yé wọn. That statement is a powerful statement. Bàbá Tinubu tún sọ òótọ́ ni. Bẹ́ẹ̀ ni wọ́n sọ òótọ́ lọ́ fi sọ pé níwọ̀n rí fi kọ́kọ́ campaign. Wọ́n mọ̀ pé táwọn bá débẹ̀ agenda ti àwọn kò mátà ń bẹ̀. Ohun táwọn tó wà ń bẹ̀ tó dúró bí godfather, nǹkan táwọn kàbá tí àwọn western world tí wọ́n ní Nàìjíríà, ohun tó bá ní kó ṣe ló máa ṣe. Bàbá Tinubu ti mọ̀ yẹn tipẹ́tipẹ́ lẹ́sẹ̀ rí tí wọ́n ti fi kọ́kọ́ campaign. Báwo ni ò bá ṣe wá da tó nígbà tí bàbá Tinubu ti wá mọ̀ nǹkan yìí tí wọ́n dẹ̀ ti débẹ̀ tí wọ́n ti rí, kí ló dé tí wọ́n ṣe wá fẹ́ kan náà fi àwa ọmọ Yorùbá lẹ̀ ká máa lọ? Ìran Yorùbá ò ní gbàgbé wọn, torí pé àwa bẹ Ọlọ́run pé gbogbo tí ń jẹ́ tọ́lọ́ nínú ọlá ẹ̀ àti lọ́lá gbogbo àwọn irúmọlẹ̀ ilẹ̀ Yorùbá, lọ́lá àwọn ẹ̀mí tí wọ́n ti bọ́ lórí struggle yìí, lọ́lá àwọn bí bàbá wa olóyè Sunday Igboho ṣe lose ìyá wọn, lọ́lá bí bàbá Akíntóyè ṣe lose ìyàwó wọn, lọ́lá bí àwa èèyàn a ṣe lose ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, lọ́lá ìdààmú tójú wa rí, a gba òmìnira láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ìlérí Ọlọ́run ni, ọ̀rọ̀ Ọlọ́run ni kò ní lọ láìṣẹ. Ọlọ́run fún ààrẹ sọ fún wa, ó ní òun máa mú wa délẹ̀ lérí. Torí ìgbà tá fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, wọn ò sọ fẹ́mi, mo wà ń bẹ̀. Ìjókòó àkọ́kọ́ tó kọ́kọ́ máa jókòó ní Yorùbá Nation, mo wà náwọn tó jókòó ẹ̀. Èmi mo kéré jù láàrin gbogbo wọn gbà yẹn. Nígbà tó dẹ̀ yá, wọ́n ní ká lọ bọ gbogbo ìsàlẹ̀ Yorùbá, a dẹ̀ lọ. Èmi nìkan ni mídíà ní ilẹ̀ Yorùbá gbà yẹn. I am the only media in the whole of Yorùbá land. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ. Èmi nìkan ni mo capture gbogbo fídíò yẹn. Bá ṣe ń bọ òṣàtà, èmi nìkan ni mídíà nígbà yẹn. Kí làwọn òṣà sọ? Àwọn òṣà ní ohun tá fẹ́ ṣe yìí
ọ̀nà ẹ̀ tíírín ṣùgbọ́n ó ṣeé ṣe ọ̀nà tó tíírín báwo lè èèyàn kí o lè gbábẹ́ ó túmọ̀ sí wípé is beyond nǹkan tí a lè wò láyé yìí ọlọ́run dẹ̀ ṣe wọ́n ní ọ̀nà tíírín yẹn tá bá lọ́gbọ́n tá pọn tá rá tá ṣe gbogbo ẹ̀ tá bá kọjá ọ̀nà tó tíírín yẹn á wá dà kò wá ní sọ́nà kankan mọ́ àsìkò gbà yẹn la fẹ́ gbà wọ́n ní tó bá kun tíntínní kí ilẹ̀ Yorùbá dúró á dàbí pé kò sọ́nà mọ́ gbogbo àwa tá à ń ṣe àdàbí aláìmọ̀ọ́ṣe lójú àwọn èèyàn and that is exactly what is happen now. àwa mọ ohun tó ń lọ lẹ́sẹ̀ rí máa bí pé mi lose guide mi ever jáde rí njọ́ kan pé mi ṣe Yorùbá nation mọ́ torí ó bú mi torí no Masbi ò ní ever ṣe bẹ́ẹ̀ Masbi ò ní ever ṣe bẹ́ẹ̀ torí Masbi mọ ohun tó wà lẹ́yìn ẹ̀ torí pé Masbi wà nínú ìpìlẹ̀ ìrìn àjò yìí kò ní ever tẹ̀lé ọ̀rọ̀ táwọn kan sọ ẹni tó bá máa jìjàngbara ó gbọ́dọ̀ láàmúmọ́ra ẹni bá máa jìjàngbara ó gbọ́dọ̀ jẹni tí ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹ wá dúró tó ń pamọ́ nínú múfúmẹ́ǹtì àwa ti gbọ́ kí ìrìn àjò yìí tó bẹ̀rẹ̀ so òun lẹ ṣe rí tí ò jọ ọmọ yín Masbi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé báwo lọmọ yìí ṣe ń ṣe pẹ̀lú ládùúgbò bá ṣe bá ti ọ̀tá bí a ṣe ládùúgbò bá ṣe bá tira àwọn jẹ́ láì ṣe mí wọ́n ṣe débi pé kò sẹ́ni tó fún mi ní 10 kọ́bọ̀ mọ́ àwọn tá dìjọ́ ń ṣe movement yìí wọ́n parọ́ rabata ribiti roboto níbi tí wọ́n ṣe dé wọ́n tún lọ dà àwọn èèyàn sí gbogbo group kó máa attack Masbi wọ́n dẹ̀ ṣe on a daily basis does that stop ṣé ìyẹn stop ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń wò mí kò stop ẹ̀ torí pé àwa kò kì í ṣe inú ló gbé wa dìde inú kọ́ kò ń ṣe ibi ló gbé àwa dìde sọ̀rọ̀ Yorùbá nation ìfẹ́ ta ní sórílẹ̀-èdè wa ọjọ́ iwájú tiwa àtàwọn ọmọ ta ti bí àtàwọn ọmọ ta tún sì máa bí òun ló gbé àwa dìde àwa dẹ̀ mú ká máa délẹ̀ lérí tẹ bá mọ ohun tí Chief Sunday Igboho ń go through tẹ bá mọ bí bàbá yẹn ṣe lọ káàkiri lórí pé kílẹ̀ Yorùbá bọ́ sí tẹ bá wò dáadáa ó ti pẹ́ tí wọ́n ti kúrò láfíríkà bàbá ń lọ kódà iṣẹ́ tí bàbá yẹn ń ṣe gbọ́dọ̀ wá máa sọ síta ni bẹ́ẹ̀ náà bàbá Professor Banji Akintoye bàbá yẹn ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà gbogbo ẹnu ni mo fi sọ mo sì wà lọ́dọ̀ wọn lánàá bó bá dọ̀dọ̀ bàbá tí wọn bá máa draft document wọn á wà lórí conference call tàbí kó máa ṣàwọn diplomatic process bàbá yìí ń sùn wọn ń wo ìyàwó wọn tún ṣaláìsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi mọ̀ pé Ọlọ́run máa wú ọlá ẹ̀mí ìyá yẹn tó bọ́ sí Exile á wá síjú àánú yẹn wo bàbá Akintoye á fi Yorùbá nation yẹn fi ta ọgbọmọ Yorùbá lọ́rẹ gbogbo ti ń jẹ tọ́lọ́run ọ̀rọ̀ yìí ti ń gùn jù ẹ jẹ́ kí sáré play eléyìí má ṣe tí wọ́n sì ti ní wọn lórí sí Tinubu wípé àwọn ènìyàn kò ṣe sáà kejì àtúgbàjúwà padà tó bẹ̀rẹ̀ sí ní máa dùn àwọn ìlú tó sì ń dá àwọn agbára tó gbà lọ́wọ́ àwọn padà ṣùgbọ́n tí wọ́n ní bàbá Tinubu ti lẹ́dà àwọn useless ọmọ olóko jẹ́ kíkẹ́ bá ṣe máa ń kí oríkì Tinubu iná ló dé sí wọn tí ò tiẹ̀ rí tí wọ́n kò tí ẹ wó bẹ̀ wọ́n sì ní àwọn àgbà náà àwọn alágbára náà fi ta àtọ̀ pé ìtàkùn tó ní kẹrin náà gbọ́dọ̀ tó ń kiri gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé sáà kejì tí ó wà ní Tinubu yẹn àwọn ènìyàn kò ṣe lọ́dún 2027 nígbà tó fìdí ẹni ìmúlẹ̀ Sunday Igboho náà tó jẹ́ ògúnnágbòǹgbò ní ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti kọ̀wé fipò lò sílẹ̀ ní ẹgbẹ́ náà kọ́ òṣèlú náà ó jẹ́ kó di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Arise ọ̀sẹ̀ tó kọjá yìí pé ìgbìmọ̀ ó ti lọ láti ilé Tinubu Sunday Igboho náà ní bí wọ́n ṣe ń rí ìtàkùn tó ń káàkiri
Morocco lọ wà báyìí lásìkò tó lọ sí ilé gómìnà tó kọ́ wà lápò ìwé fáàmù yìí. ìdásílẹ̀ ìlú Amẹ́ríkà University tó wà ní ìlú Yola ní ìpínlẹ̀ Adamawa níbi tó ti jẹ́ ẹni tó dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ó ní kì í ṣe lásán ara àwọn ètò táwọn ṣe lábẹ́lẹ̀ láti kó gbogbo àwọn alágbára olóṣèlú látàpapọ̀ láti ọkọ̀lù Tinubu ní ọdún 2027 ní Sani Lukman ní bí ó bá fi dé ìdajì ọdún tó ń bọ̀ nínú middle of next year ìyẹn ọdún 2025 tí a fẹ́ mú lọ́sẹ̀ yìí àti àbí ìparí ọdún náà ó láwọn èèyàn yóò ti mọ ibi táwọn lọ àwọn yóò ti mọ irú ẹgbẹ́ òṣèlú táwọn. ẹ wo gbogbo yẹn ò kàn wá bàbá Tinubu ṣé ẹ̀yin náà ti rí báyìí ó dáa ká gba Yorùbá kẹ gbé Yorùbá nation lé àwọn ọmọ Yorùbá lọ́wọ́ ju kí wọ́n throw yín out of the window lọ. Ẹ̀yin fúnra yín mọ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ yìí kàbá ni wọ́n, ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ lọ fẹ́ bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ti rándra tí wọ́n sìn ẹ ti rẹ́ndà wọn useless. Best thing wá ní pé ẹ fi Nàìjíríà wọn lẹ̀ fún wọn, ẹ fúnlẹ̀ Yorùbá support kí iṣẹ́ táwọn bàbá yẹn ṣe kó yá. Once again, my name is Williams Kòròlúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka alogun masika aka mass gloria for the good leaders. Odò àgbúwà kò ní kẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment kẹ turn notification bell yín nítorí wípé bàbá ṣe ń jù sílẹ̀ báyìí ó jẹ́ ìrẹ́ ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ máa rí. Fẹ́yìn tẹ́ bá fẹ́ gbópolówó ọjà fún wa ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 WhatsApp number wa nìyẹn and account number wa náà ẹ lè pè wá kẹ́bẹ̀ ẹ má pè direct call WhatsApp call nìkan tàbí audio message tàbí text message tàbí kí ẹ pè ní audio call video call yá kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ má gbàgbé studio project tí mo sọ a fẹ́ ra professional microphone a fẹ́ ra desktop studio big table a fẹ́ ra router mixer standard generator air condition oríṣiríṣi kan la fẹ́ rà tabadẹ́sì ní start rí bí i 500 kà á sọ pé àwọn wá bóyá bí 6.5 torí everyday nìkan wọ́n sí mo dẹ̀ mọ̀ pé èèyàn ọmọ Yorùbá kẹ́ ẹ̀ ní jẹ́ kí iṣẹ́ tí mo ṣe dúró. God bless you all. I love you.